so aláṣejù wo lẹ ń pa àwọn ọmọ máàdù aláṣejù wo lẹ ń pè wá kéèyàn mú àràbù tó mú àbùkù lọ́wọ́ kéèyàn mọ̀ àwa tún kojú ẹ̀ ká máa fàya ká máa yàkàyàkà ẹ̀ àwa ń ṣàlàyé fáwọn èèyàn pé bẹ́ẹ̀ kọ́ ẹ wá la láṣejù kí la fi dá láṣejù kí la fi dá láṣejù kí la fi dá láṣejù kéèyàn mú bàbá tiwa aláàjì wa àáfàá wa àgbà tó ṣẹ́kù táwa ń wò lónìí pé Ọlọ́run dákun ìkànnú àràbà tó fi ṣàánú wa rèé o mọ́tìjì owó bàbá wa Abdulrasheed Adiyatullah kéèyàn ó sì máa mọ̀ tí wọ́n bá ṣe ń tó dùn ọ́ tí wọ́n bá ṣe ń tó dùn yín kó o sì máa mọ̀ tó bọ̀ wọ́n lójú báyẹn àwọn ò lè ṣe bẹ́ẹ̀ sí nkí ayín jẹ́mọ́ kéèyàn wá mọ̀ kó sì dúró báyìí kó sì mú àáfàá àgbà tiwa tó jókòó lórí àga bàbá tiwa ẹ̀yin èèyàn máa fọ̀rọ̀ rọra yín wò ẹ mẹ́jà lábòsí o. La yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu udilu wa aqrabu littaqwa. Àáfàá àgbà tiwa lónìí bàbá wa àgbà Dr. Nasir Abdulsalam tó jókòó lórí àga bàbá wa ní máàdù lónìí tí jẹ́ mùdírù máàdì lónìí kẹ́nìkan ó sì wà nílẹ̀ Yorùbá yìí lónìí kó perú bàbá òun bí mujarrad ismihi pé Nasir la marrata wa la marratayn tí a bá fi irú yẹn lọ ẹ̀yìn ṣé ẹ lè gbà ní ẹni tó jẹ́ pé dàmálà ni tó wá ní ìdàmálà lọ́wọ́ tó mú bérebére Dr. Nasir tó jókòó sórí àga bàbá wọn tí wọn ò dé yàgbẹ́ síbẹ̀ Dr. Nasir tó lè lo tí wọ́n lè mánéjì ìdára débi wípé àwọn tí wọ́n bá bàbá wọn lò gbà Dr. Nasir bàbá máàdù tòní wọ́n kọ́ ka ìkẹkẹ́nú àwọn tí wọ́n bá bàbá wọn lò gbà gẹ́gẹ́ kí wọ́n má fìgbà kọjá àwọn tó dáná sí fún bàbá wa àgbà máàdù tàná àwọn náà ní ń dáná sí fún Dr. Nasir lónìí báwọn ọmọ kéékèèké tí wọ́n ṣe lè dáná sí ṣe pọ̀ tó ẹni tó rọ́wọ́ àsí fún bàbá wa máàdù tàná òun náà lọ sẹ́kùlẹ̀ ẹni tí ń rọ́wọ́ àsí fún bàbá wa máàdù tòní báwọn ọmọ kéékèèké ṣe pọ̀ tí wọ́n lè rọ́wọ́ àsí gbogbo àwọn tí ń tẹ̀lé bàbá wa máàdù tàná káàkiri àwọn náà ni Dr. Nasir bí ilmihi wa adabihi wa akilihi anabij wọ́n lè mánéjì àwọn èèyàn yẹn náà wọ́n sẹ́kù tí wọ́n ń tẹ̀lé Dr. Nasir dòní bí àwọn ọmọ kéékèèké tí wọ́n lè tẹ̀lé wọn bí wọ́n ṣe ti pọ̀ tó gbogbo àwọn tí bàbá Mahadi máa ń rán lọ sójú ara wọn káàkiri lánàá àwọn náà ni Dr. Nasir bí gazirati ilmihi wa adabihi wa akilihi anabij àwọn náà ni Dr. Nasir rí manage tí wọ́n ń lè rán káàkiri lónìí a jẹ́ wípé Dr. Nasir gangan òun làbá máa pè ní alibunu siru abiyi àwọn làbá máa pè ní pé bàbá wa Dr. Nasir bàbá wa ní máàdù tòní àwọn gẹ́gẹ́ ní abarul birri alladhi yasilu wudda abiyi alladhi yasilu wudda abiyi Dr. Nasir ittasafa bihadhihi sifa ittasafa bihadhihi sifa Dr. Nasir yìí láyé lónìí sọ́wọ́ ayẹ kárí ẹnìkan láàyè kan tí ó wàá fẹ́ dákọ̀ orú ẹni tó jókòó sáàyè yẹn tí ó wàá pè pẹ̀lú sánpọ́nná ókọ tí ẹni yìí ń jẹ́ láì ṣe pé ẹni yìí kàn kó kọ bàbá rẹ̀ ní fi ń jẹ́ èèyàn ẹni gangan ti dá dúró ó ti ní àwọn titles téèyàn ti ẹ̀ fi lè dájẹ́ gan tó fi mọ̀ pé eléyìí òun gangan ọmọ odò rẹ̀ ti tó yàn án pa láì ṣẹ̀ṣẹ̀ di igun mọ́ ẹ wá ní àṣejù àwọn ọmọ Mahadi pọ̀ ṣé ká wá tún dákẹ́ kálàbọrùn ò tún dẹ̀wù lónìí bó ṣe dẹ̀wù lánàá ni. now níparí ẹ̀ tẹ́fì wá mọ̀ pé àwọn ọmọ Mahadi àìsàn aláṣejù wàláyà afẹ́ràn peace ìyẹn lẹ́ẹ̀ fi lè rí ọmọ Mahadi ká máa tata tòpò àwọn ọ̀hún ti yín káàkiri náà ọmọ pílátífọ́ọ̀mù gbogbo yín àwa bẹ́ẹ̀ wá kọ́mẹ́ǹtì rí bóyá ń sọ̀rọ̀ àfáà tí ń dáadáa
káwá wá pílátífọ́ọ̀mù yín káwá ní àáfàá yín èsè èèyàn rẹ̀ àbí kálẹ̀ ń sọ̀rọ̀ àáfàá tiwa láì dáa ní pílátífọ́ọ̀mù yín àwọn ìwá pílátífọ́ọ̀mù yín káwá sọ wípé èèyàn dáadáa làáfàá tiwa àáfàá tí gẹ́gẹ́ ni èsè èèyàn dáadáa níbi tọ́lọ́ ní ká lẹ́kọ̀ọ́ dé ní mahad gbogbo ń tá a bá fẹ́ sọ á sọ láàyè tiwa tọ́ra àmọ̀ wípé jurisdiction ó ṣe pàtàkì gan fẹ́ni tọ́lọ́ ń bá ní kó nílàákàyè èyí tóbi láyé aláyè o